oṣó yẹn máa rè o. ọkọ̀ àjẹ́ yẹn máa rè o. ọkọ̀ ìmẹ̀rẹ̀ bàbá confam international. lórí ètò yìí ẹ máa ríran wò. ọkọ̀ oṣó yẹn máa rè o. ọkọ̀ àjẹ́ yẹn máa rè o. ọkọ̀ ìmẹ̀rẹ̀ bàbá confam international. lórí ètò yìí ẹ máa ríran wò. kedere. ẹ kú àkókò yìí ẹ̀dẹ̀kú ìgbà yìí ẹ kú àkókò yìí ẹ̀dẹ̀kú ìgbà yìí ẹ̀dẹ̀kú bó ṣe gbogbo yín tó dẹ̀ jẹ́ wípé ẹ máa ń fi ààyè yín sílẹ̀ tẹ́ máa sọ pé bàbá kọ̀ǹfàmù ní kí a lọ wò ó ga o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá o. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àgbà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ire tó dẹ̀ jẹ́ wípé àkókò wà fún ẹ tó fi ààyè sílẹ̀ tó sọ wípé bàbá kọ̀ǹfàmù yìí mo gbọ́dọ̀ wo ohun kan tó ń sọ ń bẹ̀ èmi náà rí. Wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe mí. Wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe mí o. Èmi ni màá máa wá inú ni màá bá ní gbogbo ìgbà. Tí n bá ti ń wá màá máa bá yín. Bó ṣe iná dẹ̀ máa ń wo ìṣó yìí ẹjọ́ torí t'Ọlọ́run. Ẹ lọ ṣe kí ni ẹ lọ follow mi. So tẹ́ bá ti lọ follow mi tí ohun kan tuntun tó bá ti fẹ́ jáde ẹ máa jẹ́bi àkọ́kọ́ tẹ́ ẹ máa kọ́kọ́ máa gbọ́. Kì í ṣe wípé bóyá èèyàn kan máa sọ wípé ń ṣe ni ẹ sí nítòsí bóyá ẹ jáde. Ẹ bá jáde pàápàá tẹ́ bá wà ní travel, kò síbikíbi tó o bá wà ní gbogbo àgbáyé tó o ní wo bàbá kọ̀ǹfàmù international. Ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run ire tó o bá ti débí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ follow mi. Ẹ follow mi kẹ́dẹ̀ tún ṣe kí ni kẹ́dẹ̀ tún máa lọ sórí YouTube. Tẹ́ bá lọ sórí YouTube ẹ máa bá mi pàdé ńbẹ̀. Ẹ bá bàbá pàdé ńbẹ̀. Tẹ́ bá dẹ̀ ti bá mi pàdé ńbẹ̀ ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ subscribe sórí channel mi. Ẹ subscribe. Wọn ò ní gbowó lọ́wọ́ yín o. Ẹ lose nǹkan kan o. Ẹ kàn subscribe. Ẹ máa rí kiri náà ńbẹ̀ ẹ kàn tẹ̀ ni tó bá dẹ̀ tẹ̀ o ti subscribe nìyẹn. Ṣé ní lónìí mo tún ti dé. Mo ti ṣe breakfast. Mo dẹ̀ ti ṣe lunch. Dinner ni mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé rí tó bá dẹ̀ máa ṣe dinner dinner mi wà tó dẹ̀ jẹ́ pé ẹlòmíì tó bá mu á ní jẹ́ kí òun mu coffee. Ẹ jẹ́ kí n mu coffee. Ṣé rí tó bá fẹ́ mu coffee ẹ má lo coffee tó dẹ̀ jẹ́ pé o máa fi milk sí ẹ fi kíní sí black coffee jẹ́ kó jẹ́ black coffee. Black coffee ni mo fẹ́ fún yín lénìí. Mo fẹ́ fún yín. Mo ti sọ ẹni tó wà nínú gíláàsì kì í sọ̀kò. Tó bá wà nínú gíláàsì ẹ ṣe ìyá mi ọlọ́pàá God bless you. God bless you. Wo mo bẹ́rí orí bó ṣe mo múra bẹ̀rẹ̀ tó lọ. Ẹ bá mi share ètò yìí. Ẹ bá mi share ẹ̀. Ibikíbi tó o bá wà o. Ibikíbi tó o bá wà tó o mọ̀ wípé ṣe ni bàbá kọ̀ǹfàmù ti jáde. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí. Ẹ bá mi share ẹ̀. Ẹ share ẹ̀ nígbà ẹ share ẹ̀ ní ọgbọ̀n. Ẹ jẹ́ kí show yìí kó lọ kó gbàsíkì. Ẹ jẹ́ kí show yìí kó lọ kó gbàsíkì. Mi ò ní parọ́ fún yín. Ẹ jẹ́ kí show yìí kó lọ kó gbàsíkì. Ṣé rí show tèmi? Show tèmi máa le. Ṣé rí ẹ̀rín tí mò ń rẹ́ yìí mò ń lẹ́rìn àbòsí.
nítorí pé òjò àbòsí ó ti rọ̀ kò dẹ̀ sáwọnú léwu ó wà ní ìta òjò yẹn ó dẹ̀ máa rọ̀ pa ní àkókò yìí nítorí pé mo ti jáde báyìí ó rò pé bóyá mo lè sùn kí ìgbàgbé kí n má jáde mi ò lè sùn kí n má jáde nítorí pé àwọn èèyàn tí mo ti sọ fún pé màá jáde léraléra fún ọjọ́ mẹ́ta àwọn míì tó jẹ́ tèmi sì ń dúró dè mí pé bàbá máa dé bàrí máa dé bàrí máa dé mo máa dé kò sí ẹni tó lè dá dúró kí n má dé kò sí ẹni tó lè dá dúró ẹ jọ̀ọ́ bá mi ṣe aṣọ yìí o tí ẹ bá mi ṣe aṣọ yìí ṣẹ́ni tẹ́ ẹ bá ṣí ẹ ẹ̀dẹ̀ ṣe o bàbá mi tó fún mi ní báwo ló ń porúkọ ẹ̀ náà ẹ fún mi ní fúláwà ẹ ṣe bàbá mi ẹ jọ̀ọ́ gbogbo ìtẹ̀wá bí ẹ má sá lọ o ẹ dúró ìtọ̀ tí ń gbọ̀n wọ́n wàláì tí wọn bá ṣọ́ra wọn á yàgbẹ́ sí ṣòkòtò wọ́n fi Kristi búra fún yín ajérè ajéra ajérè ajérè Ọlọ́run èlòmí máa yàgbẹ́ sára wọn á sọ pé kí ni bàbá yìí kí ni nǹkan tí bàbá yìí bá wà kí ló ń ṣe bàbá yìí ẹjọ́ ẹ bá wà bẹ́ẹ̀ bàbá mo sọ ẹ̀rù máa ń ba ẹlòmíì láti máa pe nọ́mbà mi nítorí pé nọ́mbà mi kò ṣeé pè gírígírí nọ́mbà mi kò ṣeé pè gírígírí nítorí tó wá pè nọ́mbà mi gírígírí ẹ ní problem tó máa ní ni wípé wo mo ti sọ pé ẹni tó ń gbé nílé gíláàsì kì í sọ̀kò tó bá sọ̀kò sí gíláàsì ṣé o mọ̀ pé ó máa fọ́ ni ó máa dún ni pó ìyá ó ga o ṣé omi ni kí n mu àbí kí ni kí n mu o ó ga o ó máa ṣe ó máa ṣe ilẹ̀ yìí jẹ́ ènìyàn ó máa ṣe o ilẹ̀ ń jẹ́ ènìyàn ikú pa ọba Fẹ́mi Yánwó lọ́wọ́ ikú pa ọba Fẹ́mi Yánwó lọ́wọ́ ó máa ṣe ilẹ̀ ń jẹ́ ènìyàn Ọlọ́run ṣẹ́rí mo ti fẹ́ bá ọ̀rọ̀ mi lọ díẹ̀díẹ̀ nítorí pé lẹ́ni ẹjọ́ Fáyọ̀sì Adébọ̀wálé mo fẹ́ kó bọ́ta èdè ní ọjọ́ kẹta fún yín ó jẹ́ kó bọ́ta ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá jẹ́ pé irọ́ ni ó dẹ̀ bọ́ta kó wá di bọ́ǹkì ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá jẹ́ pé irọ́ ni ó jẹ́ kó bọ́ta kó wá di bọ́ǹkì ẹ̀ ó jẹ́ kó bọ́ta kó wá di bọ́ǹkì ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí mo fẹ́ wá di bọ́ǹkì ẹ̀ ẹ jọ ẹ tẹ́ jẹ́ tèmi tó dẹ̀ jẹ́ wípé ẹ̀ ń wá bó ṣe ń wá yìí gbogbo pátápátá ni mo rí ọkùnrin mo rí obìnrin mo rí ọmọdé mo dẹ̀ rí àgbà gbogbo pátápátá tó ẹ̀ jẹ́ fáǹsì mi èmi náà rí mo rí fèlú mi ṣe mí ò rí pé mo dé fìlà yẹn èmi ni mo tún dé lónìí mi ni mo ti dé lónìí mo sọ pé tí n bá ti dé fìlà yìí tẹ́ ẹ̀ bá ti dé ṣó mi tó rí pé mo dé fìlà yìí kẹ́ ẹ̀ mọ̀ wípé wàhálà fẹ́ ṣẹlẹ̀ ẹ bá mi ṣe 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 ẹ tẹ́ ẹ bá ní wo àti ọlọ́pàá ẹ má wọrí màá sẹ́ndì kírẹ́dìtì sí ẹ lẹ́nìí màá sẹ́ndì sí ẹ màá sẹ́ndì fún yín màá fún yín nípò màá fún yín ní dẹ́tà ọ̀rẹ́ mi ló rẹ̀ ń pè mí láti kú tọ́nu yìí o ọ̀rẹ́ mi ló ń pè mí hello sir ǹjẹ́ àná gọmi yọrọ̀dì kẹ̀kẹ́rẹ́ náà mi tán pẹ̀lẹ́ so lórí ọ̀rọ̀ tí mo ń sọ fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi ohun tó ń dùngbẹ̀ nínú yín lónìí lẹ̀ ó gbọ́ ohun tó dùngbẹ̀ nínú yín lónìí lẹ̀ ó gbọ́ èmi náà ni
bàbá confam náà ni ọkọ oṣó ọkọ àjẹ́ ọkọ emèrè ìgbẹ́ ò léegun ẹni bá tẹ̀ ló máa ń tiró èmi náà sì ni n ò nífẹ̀ẹ́ lómi ṣe mi èmi tí obìnrin bá rí pàápàá tó máa sọ pé ọkùnrin ṣé ọkùnrin ló fáìn tó tó yìí tí ò bá ní fẹ́ jẹ́ ọkọ mi ẹ jẹ́ àlè mi tí ò bá fẹ́ jẹ́ ọkọ mi ẹ jẹ́ àlè mi wo ẹni tí obìnrin líbẹ̀ tó yọ ọṣẹ ni wo ẹni tí ò wẹ̀ tó ń dán kí ló gbọ́ fẹ́ẹ́ sẹ́jẹ́ ó da iṣẹ́ kan thank you ṣe rí ẹgbọ́n nǹkan tí mo sọ fún yín wípé ṣe ní lẹ́nìí ẹ tẹ̀lé wá tẹ̀ ń ṣe aṣọ yìí o mo gbàdúrà fún gbogbo wípé yanu hello máa gbọ́ tí màá gbọ́ máa pè yín ṣùgbọ́n jẹ́ parí kìíní ṣe rí àwọn míì pàápàá máa ń wò wípé ńbò ni bàbá yìí ti mú ọgbọ́n yìí àbí tó mú iṣẹ́ yìí tó mú wá ọ̀run ni mo ti mú wá ṣe rí nígbà tí mo máa ń sọ̀rọ̀ kan èlòmí ò mọ̀ mo máa ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí mo máa ń sọ fún àwọn èèyàn ni pé ṣe rí níjọ́ tí bàbá mi bí mi mo ti fi orí gbálẹ̀ tó dẹ̀ jẹ́ pé ẹ̀jẹ̀ sá síbi kan fún mi bẹ́ẹ̀ yẹn olo happen tó dẹ̀ jẹ́ wípé mi ò ní tìjú mi ò dẹ̀ ní èpo lójú rárá olo happen tó dẹ̀ pé mi ò kí tètè bú èèyàn mo fẹ́ kí èèyàn máa sọ̀rọ̀ sí mi kébi tó sọ̀rọ̀ sí tọ́ni mo sọ fún yín wo Adébọ̀wálé ẹ̀jọ̀ jẹ́sọ̀ kankan fún ẹ̀yìn tí máa kíákíá kó tètè gbọ́ aṣọ superior tó ń wọ yẹn ẹ má wọ̀ mọ́ o ẹ̀jọ̀ ẹ torítọ́ Ọlọ́run mo ń sọ fún ẹ ọmọ wáì tí mo sọ bẹ́ẹ̀ fún ẹ ní wípé tó bá jẹ́ pé o jẹ́ ti Ọ̀ṣọ́fà Ọlọ́run tó bá jẹ́ ti Ọ̀ṣọ́fà ẹ lọ bọ́ aṣọ yẹn ẹ lọ bọ́ tó bá bọ́ aṣọ yẹn ó ṣeé ṣe kí bàbá pásítọ̀ wa kó fún ẹ ní oníbodè ó ṣeé ṣe kó fún ẹ ní ẹ̀dà nítorí pé ṣẹ́ni ẹ wò mí bó ṣe mọ̀ wáyé nígbà tí mo fi àgbà òsì àbí mo fi kinní sílẹ̀ tí o mọ̀ pé aṣọ tí mò ń wọ̀ tẹ́lẹ̀ ó yàtọ̀ mò ń wọ̀ títí tó rẹ̀ pé tó bá dé bó ṣe mo kó léèsì sí mo kó léèsì sí rẹpẹtẹ ni nítorí pé assistant pastor mi náà tí bá jókòó báyìí màá jókòó pé bóyá pé ẹni tí Ọlọ́run ti dá tán nígbà tí mo padà sọ́dọ̀ bàbá ń sọ fún mi wípé wá ṣé o mọ̀ pé pásọ̀ pé méjì mo ní bẹ́ẹ̀ ni sà ó ní aṣọ yẹn ẹ lọ bọ́ tó bá dẹ̀ ti bọ́ aṣọ yẹn ẹjọ́ torí tọlọ́run ẹ lè máa wọ venerable superior evangelist mo ní bàbá gbogbo nǹkan tó bá fún mi lóníbodè pàápàá mo lè wọ Adébọ̀wálé àti rẹ̀ lóye látòní lọ nítorí pé aṣọ tó ń wọ yẹn kíní ló fún yín àgbà òsì ló fún ẹ ní aṣọ yẹn ẹ lè parọ́ fún ẹlòmíì o ẹ lè máa ṣe galegale fún ẹlòmíì lórí ẹ o but má ṣe galegale lórí ẹ fún èmi nítorí pé mo sọ fún yín ṣẹ́ni ẹ lọ́ra bọ́ aṣọ yẹn sílẹ̀ ṣẹ́ni tó bá bọ́ aṣọ yẹn sílẹ̀ ẹ pé bàbá wípé lóòótọ́ òun ti bọ́ aṣọ yẹn sílẹ̀ bàbá á sọ aṣọ tó máa wọ̀ fún ẹ nítorí pé irú irọ́ òṣì tí gbogbo yín pa tẹ́ ẹ fi ń tan pásítọ̀ òun nìyẹn ẹ ń tàn ẹ sọ òtítọ́rọ̀ fún bàbá wa ẹ sọ òtítọ́rọ̀ fún rárá ni ẹ sọ òtítọ́rọ̀ fún ṣẹ́ni àkókò tí à ń lọ yìí àti nǹkan tá à ń bá lọ yìí wàhálà tó máa ṣẹlẹ̀ ó máa pọ̀ mi ò tí ì bẹ̀rẹ̀ sí blọ́ọ̀gì o màá blọ́ọ̀gì lómi tó dẹ̀ jẹ́ pé ó máa sùn kò lè jí Ọlọ́run ibi tí mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo yìí nìyẹn nítorí pé ṣẹ́ rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín wo ẹjọ́ torí tọlọ́run ẹni tó dẹ̀ jẹ́ pé ó ti gbọ́ mi ẹjọ́ mo fẹ́ kó o ṣí àìtó yìí ẹ ṣí àì bó ṣe dẹ̀ ń ṣí àì tó wọlé síbẹ̀ tó ṣí àì Ọlọ́run n ò ní fi ọmọ yín fi pa ẹ́ lẹ́kún mo fi Ọlọ́run búra fún yín nígbà tí ògo ọmọ yín máa dé tó dẹ̀ jẹ́ pé ọmọ yín máa jẹ́ ọmọ aláyọ̀ ọmọ oníkìkì ẹ̀ ní sunkún ẹ̀ ò ní kú kí ògo ẹ̀ tó dé ó ga o ẹ ní kú kí ògo ẹ tó dé ẹ dẹ̀ ní kú togotogo ṣé mo ti kúrò níbẹ̀ ni mo ti fún àwọn arábíyè tẹ́lẹ̀ o ẹ má jẹ́ ṣe mistake ẹ ní kú togotogo ní àṣẹ Ọlọ́run
ẹ ní kú togotogo ni mo sọ bẹ́ẹ̀. ṣé ẹ gbọ́ Yorùbá tí mò ń sọ o ẹ ní kú togotogo yín. Nígbà tó ògo ẹ máa dé wọn ò ní fi ẹ́ ṣàwátì. ṣé ní ìwọ tó ń bá mi ṣe aṣọ yìí tẹ́ẹ̀dẹ̀ dúró tí ò ṣó yìí tẹ́ẹ̀dẹ̀ fẹ́ gbọ́ yìí mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí fún yín. Mo sọ fún yín wípé títí ọdún yìí máa fi parí ọ̀rọ̀ bí ẹkún ẹ̀ ní bá pàdé. Èmi mò ń sọ bẹ́ẹ̀ fún yín o. Èmi bàbá confam náà ni mò ń sọ. Èmi mo tó bẹ́ẹ̀. Èmi ni mo tó bẹ́ẹ̀. Tó bá àwọn ẹlòmíì torí pé ohun tó sọ yìí irọ́ ló ń pa tó bá jẹ́ bẹ́ẹ̀ ò wá sórí show mi kó wá sọ fún mi. Tó bá dẹ̀ hun ẹ tó mọ̀ wípé o fẹ́ jẹ́ nínú ìkan tó máa jẹ́ olóríire títí ọdún yìí máa parí. Tó bá mọ̀ bẹ́ẹ̀ má kọ̀kọ̀ kúkọ sórí péèjì mi. Má kọ̀kọ̀ kúkọ síbẹ̀ o. Tó bá kọ̀kọ̀ kúkọ síbẹ̀ wàláì èpè tí mi ò tí ì jẹun kankan mo fẹ́ mú mi inú pàápàá mo fẹ́ mú mi wo mi ò tí ì jẹun kankan tí bá ṣe pé fún ma mú ẹ gọ́fúnà welcome sí ẹ. Lónìí ó máa le jù ẹ má kúrò ń bẹ̀ o ẹ má sá lọ o nítorí pé lẹ́nìí o pẹ́pẹ́yẹ máa gbé ọmọ pọ̀n. Ṣé mo gbé bó ṣe mọdé mo ti bẹ̀rẹ̀ sí ń rọ̀ mo ti ń rọ̀yàn lóye mo ti ń rọ̀ wọn lóye because tèmi yìí ó máa le mo sọ wípé ọjọ́ mẹ́ta ni mo fẹ́ fi ṣe èní ní ọjọ́ kẹta mi ò dẹ̀ ní parọ́ bó ṣe bá rí ni màá rí bó ṣe bá rí ni màá sọ. Mo sọ fún pé ìgbẹ́ kò kì í légun ẹni bá tẹ̀gbẹ́ mọ́lẹ̀ ó máa gbẹ́sẹ̀ sókè ni kò dẹ̀ sí bó ṣe máa yàgbẹ́ tó o máa tàǹbà omi ló máa fi tàǹbà o dẹ̀ tàǹbà yẹn tó dẹ̀ jẹ́ pé o dẹ̀ ti kì í ìka ọ̀tún kì í sí ìdí ẹ tún máa bá gbẹ́ bẹ́ẹ̀ irọ́ ibẹ̀ ló ń gbé ìdílé ẹ nìyẹn ìdílé ìgbẹ́ nìyẹn. Olóhàpù tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó máa ń pè mí ní ìgbẹ́ ò léegun èmi náà sì ní ẹjọ́ tẹ́ bá wà ń bí ẹjọ́ ẹ̀yin bàbá mi ẹ bá mi ṣe aṣọ yìí o ẹjọ́ torí tọlọ́run ẹ má lọ sílé tán nígbà tó bá gbọ́ ṣó yìí tó máa sọ pé bàbá nígbà tó dẹ̀ ṣe ṣó yìí o máa sẹ́ndì sí mi kẹ́ mo sẹ́ndì sí ẹ o mo sẹ́ndì ẹ lọ gbọ́ ẹ lọ gbọ́ nítorí pé tí ẹ bá gbọ́ tí ò bá ti wá gbọ́ nígbà tí mò ń sọ̀rọ̀ yìí ò gbọ́ tó dẹ̀ sọ pé bàbá o máa sẹ́ndì kìíní sí mi kẹ́ kí ló dé tó o sẹ́ndì sí mi wo màá sẹ́ndì sí ẹ tí ẹ bá wò lórí Facebook ẹ wò lórí YouTube èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ tí ò bá wò lórí Facebook ẹ wò lórí YouTube ẹ wò ń bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ wò ń bẹ́ẹ̀ àmọ́ ẹlòmíì wà tó dẹ̀ jẹ́ pé ó láìkì Facebook ó dẹ̀ tún láìkì YouTube so from there mo máa ń try kó dẹ̀ jẹ́ pé kí n jẹ́ kó dọ́gba kó dọ́gba mo ti kọ́ ni lóríṣiríṣi mo ti pètè lóríṣiríṣi mo ti kọ bọ̀bọ́ alákàdá kò mọ̀ pé mo gbóyìnbó ó fòyìnbó kọ lẹ́tà sáyà mi tó bá tún ṣe irú ẹ jẹ̀bi tó bá tún kọ irú ẹ jẹ̀bi 23 24 ní ọ̀rọ̀ ilé ayé ó ń sọ tiwa àwa náà á sọ tiwọn ọ̀rọ̀ máa ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ ẹjọ́ ẹ bá mi ṣe kí n tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí now
ẹ kú lé ẹ̀yin tèmi, ẹ kú àkókò yìí ẹ̀yin bàbá mi, ẹ kú àsìkò yìí ẹ̀yà mi. Mo bẹ̀ gbogbo yín pátápátá ní káàkiri àgbáyé, mo bẹ̀ yín gbogbo ilẹ̀ tó dẹ̀ jẹ́ pé ẹ máa wo ṣó yìí tínú ẹ máa dùn tó máa ṣe díẹ̀, tínú ẹ máa dùn tẹ́ máa tún ẹ ṣe bàbá mi, nítorí pé mo mọ̀ pé tí bàbá tètè sẹ́ndì sí ẹ máa pè mí ṣáà ni, mo mọ̀ pé ó máa pè mí, mo dẹ̀ gbọ́dọ̀ sẹ́ndì sí ẹ, òní mo lọ wá tí mo sẹ́ndì sí ẹ jọ́ torí tọ́lọ́run ẹ bá mi share ẹ bá mi sẹ́ndì sí àwọn èèyàn fún mi, ẹ sẹ́ndì sí àwọn èèyàn tó máa rí, ẹ dẹ̀ sẹ́ndì sí àwọn èèyàn tó máa gbọ́. Ṣé rí etí yìí ò ní gbọ́gbọ́kúgbọ́, etí yìí ò dẹ̀ ní rírìkúrì, etí yìí ò dẹ̀ ní sọsọkúsọ ní agbára Ọlọ́run. Alákùnrin máa bọ̀ máa bọ̀ máa bọ̀, Adébọ̀wálé ẹ máa bọ̀, ṣùgbọ́n ẹ máa bọ̀. Mo ti sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ fún yín wípé mo ní chọ́ọ̀chì Metro ẹ̀jọ́ torí tọ́lọ́run mi è blọ́ọ̀gì yín o, mi ò dẹ̀ sọ̀rọ̀ iṣẹ́ àìdá o. Ó ní ìka tó bá ṣẹ̀ ni ọba ń gé, ọ̀ka tó bá ṣẹ̀ ni ọba ń gé, ẹni tó bá ṣẹ̀ mi òun ni máa dí pẹ̀lú. Bí ẹnikẹ́ni bá ṣẹ̀ mi, mi ò wà ní fashion yìí, bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ wà ní fashion yìí, mo dúró mo bọ́ lọ́n dúró ni. Àmọ́ ẹnikẹ́ni tó dẹ̀ jẹ́ wípé ó ń bí da, tó dẹ̀ jẹ́ pé o rò ní ọkàn láì jẹ́ pé o sọ pé màá wá sọ̀rọ̀ sí bàbá confam kẹ́ sọ̀rọ̀ free, ẹ láìkì láti máa ní èèyàn lára, mi ò dẹ̀ ní anybody lára, kò sí ìdókàn mi. Àmọ́rí ò bá kú, ìṣọ̀run ò bá jà, kò sí ìdókàn mi ń bẹ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ là ń sùn, àsùn ilé kan náà, àní kọ́kọ́rọ́ kan náà, àgùn mọ́tò kan náà. So tó bá rí bẹ́ẹ̀, ó ṣòro fún ènìyàn kí èèyàn máa wo ṣùṣùṣù kó máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Tí èèyàn bá ti ń sọ̀rọ̀ yàn lẹ́yìn ẹ̀jọ́, tó bá fẹ́ jẹ́ wípé òun gbé Amẹ́ríkà tó fẹ́ sọ̀rọ̀ irú àwa báyìí lẹ́yìn, ẹ lọ sí London. Tó bá lọ sí London pàápàá bí tó máa sọ̀rọ̀ ń bẹ̀, àwọn èèyàn kan lè wà ń bẹ̀ tó lè mọ̀ mí, nítorí pé kò síbi tó máa wà tó máa sọ̀rọ̀ bàbá confam tí gbogbo àgbáyé ò lè mọ̀. Èmi náà sì ni, mi ò yí padà, mi ò dẹ̀ change, mi ò dẹ̀ tí hold, mo dẹ̀ tún jẹ́ bí boys, nítorí pé bó ṣe mọ̀ wáyé wo mo ti lè lo ọmọ 24 years, mo ti lè lo gbó bó ṣe mọ̀ wáyé, òótọ́ ni mo sọ fún yín. So nítorí náà kí ẹnikẹ́ni kó máa ṣe ẹnu yánmayánma, ẹnu dọ̀tí, ẹnu tó lè jẹ́ pé wọn ò kì í fọ̀, kó máa gbé kó máa fi sọ̀rọ̀ sí mi, because tó bá sọ̀rọ̀ sí mi ẹ gbọ́ gbàgbós. Kí ló tí gbogbo ilẹ̀ tún sá lọ, ẹ má sá lọ náà, ẹ dúró. Kí ló tẹ́ lè dúró, ẹ dúró náà. Ọjọ́ náà pé lónìí ìjọ mímọ́, ròdájú ìjọ mímọ́, nítorí pé èní ló pé ọjọ́ kẹta. Tí ẹ bá mọ̀ wípé lẹ́ni ó pé ọjọ́ kẹta tó lè jẹ́ pé a máa parí yìí tá a máa bẹ̀rẹ̀ show mi ẹjọ́. Tí ẹ bá fẹ́ kẹ́ ẹ dúró síbẹ̀ kẹ́ ẹ invite èèyàn yín, tí ẹ bá fẹ́ invite èèyàn tó lè jẹ́ pé kó wá gbọ́, okay, that's your cup of your tea. Àmọ́ mi ò mu tíì o, mo ń mu omi ni mo ń mu. Gbogbo ìgbà mo máa ń mu tíì, kí n má mu tíì kí tíì kó àhò lórí mi. Now lórí ọ̀rọ̀ tí mo ń sọ, ẹjọ́ ẹ torí tọ́ lọ́rùn, jẹ́ kí everybody kó ṣe normal. Òmò wáì tí mo sọ pé jẹ́ kí everybody kó ṣe normal, because tó bá ṣe normal àwọn èèyàn máa wò yín. Ṣé rí ẹ̀rí bó ṣe kú tó ń pa àwọn èèyàn lóríṣiríṣi, ohun tó ṣẹlẹ̀ mí ò wá látọ̀dọ̀ Ọlọ́run, ẹ̀ṣẹ̀ ni. Àmọ́ àwọn tó lè jẹ́ pé ikú kó jẹ́ kó pa òkú fi wọ́n lẹ̀ tó lọ ń pa èèyàn tó dáa. Ìdí ni wípé ṣẹ́rí tí ẹ̀ bá wà ní gbogbo àgbáyé tó lè jẹ́ wípé èmi ni ìjà tí wọ́n máa jà ní gbogbo àgbáyé, ó máa tẹ́ lórí ẹ̀ pẹ̀lú ìjà yẹn. Ẹ bá mi share ẹjọ́ bàbá mi, ẹ bá mi share ìyá mi, ẹ bá mi share ẹ̀yin tó jẹ́ tèmi, ẹ bá mi share. Tó bá ń gbàdúrà pé èmi ni, ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ẹ rí àwọn ìdílé ọ̀ṣọ̀fà, màá jẹ́ ká ẹ wo dáadáa, ẹ wo àwọn ìdílé ọ̀ṣọ̀fà bó ṣe ń wà yẹn, gbogbo wọn pátápátá ọmọ ń bá ara wọn.
n ò fẹ́ wàhálà nítorí pé nígbà tí chọ́ọ̀chì yìí tí ọlọ́run gba ọwọ́ bàbá wọn tó fi lélẹ̀ gbogbo àwọn tó dẹ̀ jẹ́ pé ó máa ń ṣàgídí pàápàá bàbá ní pé ṣé ẹ mọ̀ pé gbogbo àgbáyé màmá wò yìí ẹ má ṣàgídí mọ́ gbogbo wọn dẹ̀ ń ṣe dáadáa ẹ jọ tí ẹ bá ní ẹbí tí ẹ ń wá ẹbí ẹ máa wọ ní ìdílé ọ̀ṣọ́fà ní ìdílé ọ̀dọ̀ ṣọ́fà wọn ti pé wọn ò fẹ́ fi ara wọn kún anybody mọ́ ọmọ wáyé tí wọn fẹ́ fi ara wọn ò fẹ́ àwọn èèyàn fi kún ni wípé wọn ò fẹ́ èrò wọn ò dẹ̀ fẹ́ wàhálà wọn ò fẹ́ èrò wọn ò dẹ̀ fẹ́ wàhálà so tírẹ tó bá jẹ́ pé o fẹ́ èrò tó bá fẹ́ wàhálà tó ń wá ẹbí ẹ lọ wá ẹbí síwájú ẹyọkan nìyẹn ìkejì mo sọ̀rọ̀ kan lánàá tí mi ò parí ẹ̀ Fayos ìwọ ni ọ̀rọ̀ ẹ̀dẹ̀ bá wí gan o èyí brọ́dà mi ló ń pè mí yìí o brọ́dà mi ló ń pè mí yìí brọ́dà mi ló ń pè mí yìí o brọ́dà mi ló ń pè mí yìí ẹ ló sà mi ò ṣépè 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 ó dà mo ti gbọ́ 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 sà ó dà ẹ ṣé ó dà báyìí iṣẹ́ rí lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ga o àwọn èèyàn tó mọ̀ mí báyìí àwọn èèyàn tó mọ̀ mí àwọn èèyàn tó àwọn tó níyì gidi tó dẹ̀ jẹ́ wípé iyì wọn tó bá ń lọ ní títì pàápàá tó bá pàdé wọn kó padà kó dọ̀ sọ pé wá lẹ́ni o ti ní owó dẹ̀ ti pé irú àwọn èèyàn ló pè mí sí yẹn irú àwọn èèyàn gidi nìyẹn but pé kí a máa sọ̀rọ̀ kó dẹ̀ jẹ́ pé kó má rí bẹ́ẹ̀ tí àwa bá ní nǹkan a gbọ́dọ̀ sọ jáde nítorí pé a ti bo nǹkan jù à ń bo nǹkan tó dẹ̀ jẹ́ pé ó ń fún wa ní wàhálà àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ tá a bí sínú sẹ̀lẹ́síà yìí ní ìpápá tí ń fi sẹ̀lẹ́lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ gbọ́ òtítọ́ òní mo sọ fún yín àwọn ọmọ wa míì wọ́n ti fi sẹ̀lẹ́lẹ̀ wọ́n ti sọ pé ọ̀rọ̀ sẹ̀lẹ́síà ó ti sún àwọn ò fẹ́ ṣe mọ́ báwo dẹ̀dẹ̀ máa ní ìjọ àbí o wà nínú ìjọ kan o jẹ́ àgbà ìjọ àbí o jẹ́ ọmọ ìjọ o jẹ́ ẹnikẹ́ni ò bá jẹ́ tó wà nínú ìjọ tó o débẹ̀ o dẹ̀ máa lọ sí chọ́ọ̀chì tó ọmọ ẹ ò lè tẹ̀lé ẹ tí ọmọ ò bá tẹ̀lé lọ sí chọ́ọ̀chì ìwà ẹ ò dá nìyẹn ẹ gbàgbé ẹ kò sí nǹkan tẹ́ ẹ máa ṣe kò dẹ̀ sí ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ bí ọmọ ò bá tẹ̀lé lọ sí chọ́ọ̀chì kankan tí ó dẹ̀ jẹ́ pé ọmọ náà pàápàá wà nínú àwọn youth ó dà pé ìwà ẹ̀ ò dáa ìwà ẹ̀ ò dáa nìyẹn òótọ́ ni mo sọ fún yín. ṣé rí ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí yékéyéké kí ọ̀rọ̀ yìí kó yí ẹ kó dẹ̀ yé mi ṣé ó yẹ yín sìn nítorí pé ṣẹ́rí tá bá wà nínú ayé yìí ẹ má jẹ́ ká máa dùn pé kó nǹkan kó bàjẹ́ mo sọ̀rọ̀ kan lánàá ṣé ẹ mọye ṣẹlẹ̀ tó wà ní Amẹ́ríkà ṣẹlẹ̀ tó wà ní Amẹ́ríkà pọ̀ gan-an wàláì ṣẹlẹ̀ tó wà ní Amẹ́ríkà ó pọ̀ gan-an Ọlọ́run ṣé o mọ̀ pé wàhálà tẹ̀ ń fà wàhálà tẹ̀ ń ṣe ní Amẹ́ríkà yìí òun ló mú àwọn àgbààgbà míì tó lọ kọ́ chọ́ọ̀chì sí Nàìjíríà because ó fẹ́ sin Ọlọ́run ni ìwà tí gbogbo ìwù yóò jẹ́ kíyàn sin Ọlọ́run tí ìbá máa kàyàn sí báyìí mo lè kàyàn bíi mẹ́rin márùn tó ti kúrò ní ìlú yìí tó lọ kọ́ chọ́ọ̀chì sí Nàìjíríà ọmọ wáyé tó ń kọ́ chọ́ọ̀chì sí Nàìjíríà ni wípé wọ́n fẹ́ sin Ọlọ́run ni ẹni tó bá dẹ̀ wà láti sin Ọlọ́run ṣé o mọ̀ pé kò sí ẹnikẹ́ni tó lè dá lọ́nà wípé kò gbọdọ̀ sin Ọlọ́run
wàhálà ń pọ̀ oníkàjẹkuru kó tán ẹ̀tún gbọ̀nwọ́ ẹ̀ sáwo oníkàjẹkuru kó tán ẹ̀tún gbọ̀nwọ́ ẹ̀ ẹ̀tún gbọ̀n sáwo olóhàbùn tó lè pé èlòmíì wo ṣùṣùṣù tó dẹ̀ jẹ́ wípé kò mọ nǹkan tó máa sọ ó dẹ̀ rò wípé òkè o ẹ jẹ́ ká sọ̀rọ̀ búburú sí bàbá yìí bóyá tá a bá sọ̀rọ̀ búburú sí bàbá yìí ó lè má wá síbẹ̀ mò ń torí pé lírí tá a rí bàbá yìí ó ní lára mo ní lára kí ni mo ní lára fún ẹ serious rárá àtọ̀ ẹ serious owó ẹ̀kọ́ náà fi ra mẹ́tòrò àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó ṣiṣẹ́ tó dáa tí wọn bá ẹ̀ tí gbé owó tó wà ń bẹ̀ tó lọ san owó chọ́ọ̀chì yẹn tán ẹ̀ tún máa kó jẹ náà ni àwọn olè burúkú wọ̀nyí àwọn olè burúkú wọ̀nyí ṣé ẹ mọ̀ pé màkànmákàn nìyẹn ń kàn màkànmákàn ni òye ń kàn òrántí nígbà tó ń mú olùṣọ́ àgùntàn wá nígbà kan tẹ́lẹ̀ rí oníláyé kò gbọ́dọ̀ dúró oníláyé kò gbọ́dọ̀ dúró sẹ́ẹ̀ kì í ṣe ṣọ́ọ̀ṣì wọ́n lé dáúdù lọ dáúdù rẹ̀ gba New York ibi tó ti ń bọ̀ ó dẹ̀ gbà bẹ́ẹ̀ lọ òjíṣẹ́ olúwa nìyẹn kì í ṣe ẹni tó máa ṣàgídí wípé kí èèyàn kan ṣoṣo tó bá sọ fún òun wípé òun gbà òun máa dúró síbẹ̀ ogun ló ṣe wá ni rí ẹ dàrú ó ṣe ogun ló ṣe wá ni tó sọ pé èèyàn kan bá ti gbà wípé kóun dúró òun máa dúró ẹlẹ́tẹ̀ nìyẹn ẹlẹ́tẹ̀ ẹni tó bá ń tẹ́ ó fẹ́ tẹ́ nìyẹn bàbá fúnra wọn tó fún wa ní iṣẹ́ tó sọ pé òkè mo gbé ẹ lọ síbi báyìí tí wàhálà bá wà ń bẹ̀ ẹ lọ́ra kúrò ń bẹ̀ ẹ lọ jíṣẹ́ fún bàbá ni bàbá ibi tó rán mi lọ báyìí ni o báyìí níbi tó rán mi lọ o so èmi ò lè dúró síbẹ̀ nítorí pé wàhálà tó wà ń bẹ̀ pọ̀ ìyẹn ò míìnì wípé ẹ ṣe olùṣọ́ àgùntàn máa dàrú tẹ́ bá fẹ́ ṣe máa dàrú lẹ́ má ṣe dúnkọ bẹ́ẹ̀ mo ní níjọ́ òní náà o mo lọ síbi ìkórè kan tí wọ́n wò mí ṣé bó ṣe mo kéré tó yìí tó ń wò mí tó dẹ̀ jẹ́ gbórí mi tí wọ́n lè kí mi ọmọdé tó bá sọ pé tó ń bá dàgbà orí ẹyẹlé ló máa jẹ ẹyẹlé ò ní jẹ́ kó dàgbà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ gba nǹkan tó mo sọ fún yín mi ò ṣe ọmọdé nínú ìjọ yìí ẹ bá mi ṣí àìsẹ ẹ bá mi ṣí àì mi ò ṣe ọmọ kékeré nínú ìjọ yìí kéré ní abẹ́rẹ́ kéré kò ṣe é mì fún adìyẹ ọlọ́run àwọn ẹlòmíì ti try tó rò pé bóyá pé ohun kan tó máa ṣe fún ọkùnrin yìí láti gba ògo ẹ̀ wọ́n try ẹ̀ kò ṣeé ṣe. nígbà tó kì í ṣòjíṣẹ́ olúwa tó ń fún ẹ lówó tó ń gbà ó lé nìyẹn nígbà tó o búra nígbà tí o búra tó ń fún ẹ lówó tó ń gbà you are criminal tí o bá mọ̀ sọ fún ẹ mo rántí àwọn ọ̀rẹ́ mi kan nígbà kan báyìí tó rẹ̀ jẹ́ pé tá a bá lọ sí ìkórè àbí nǹkan kan tó ń bá fún lówó á ní òun ò gbà á ní òdìgbà tó ń bá tá a bá pín kándù àbí tó ń fún àní kándù pàápàá tá a bá fún a ní òun ò fẹ́ kándù sẹ́ a ní òun ò fẹ́ kò dẹ̀ nígbà tó bá fún a ní òun ò nígbà hello ta ló ń sọ̀rọ̀ hello báwo ni ẹ jẹ́ wà òkè ẹ ṣe jàre mo gba orúkọ tó fún mi yẹn mo gbà á sà bẹ́ẹ̀ ni nígbà tí mo ń kọrin ni inú burúkú oníbí mi àkànní wá sí wù mí èmi náà ni ó lágbára òwe lọ́ọ̀ṣì lẹ̀ wá ń ṣe wà ní lọ́ọ̀ṣì ṣé ti gbé lọ́ọ̀ṣì sẹ́gbẹ̀ẹ́
ṣé ní o mọ̀ pé ẹni tó bá fẹ́ gbà àánú á bèrè àánú àfún láàánú, ẹni tó bá bèrè àánú tó dẹ̀ jẹ́ gbó bèrè àbùkù àádẹ́ kan lábùkù, n tó bá bèrè la máa fún ẹ. bẹ́ẹ̀ ni owó tó fún mi máa pọ̀ ó máa tó 2 million. Ó máa tó 2 million. ó dáa máa fún ẹ, jẹ́ ń parí iṣẹ́ mi kí n fún ẹ. ẹ ṣe ó ga o ẹ̀yàrá bí ẹ fẹ́ kí n parí iṣẹ́ mi lénìí. hello. wo ẹjọ́ torítọ̀ lọ́rùn bùkátà yìí sún mi, ẹ lọ wá bí jókòó. ó dáa ẹ ṣe iṣẹ́ ní nǹkan tí mò ń sọ fún yín tẹ́ ẹ̀ mọ̀ ni wípé iṣẹ́ ní ìlú yìí sì is a free country ni àbí ó yẹ bẹ́ẹ̀ yẹn. nǹkan tí ẹnikẹ́ni ò bá fẹ́ kò sẹ́nikẹ́ni tó lè gbé fún by force. ẹ mọ nǹkan tó dùn mí wọ́n sọ wípé bóyá pé bàbá Ọládèdè fún èmi lówó, owó tán fún èmi ni mo fi ń sọ̀rọ̀ èrè ló ń bàbá máa bàbá oníbàbá, ṣé bàbá oníbàbá bàbá 80 years old ṣé òun ni màá sọ pé kó fún mi lówó. ẹ̀yàn ara bí yìí ẹ̀yàn ara bí yìí ẹ̀ ní respect ò pọ̀ lára yín rárá àtọ̀. tí respect bá pọ̀ lára yín gbogbo nǹkan tó dẹ̀ jẹ́ pé ẹ máa ń sọ wọ̀nyí ẹ ní sọ ọlọ́run. respect tá a fún bàbá yẹn wo èmi àti Ògúnjìrìn jẹ́ kí n sọ nǹkan kan fún yín, àwọn tó bá mọ̀ iye àgbàlagbà òun la máa ń tà á fún. amóye àgbàlagbà ni amóye ẹni tó dẹ̀ jẹ́ pé ẹ gbọ́ ọjọ́ tó lè jẹ́ pé ó ti ń ṣiṣẹ́ olúwa ní 51 years. ẹ tún fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún ẹ sọ pé tẹ́ ẹ bá rí ṣe fún ẹ gbà bí tíkẹ́ẹ̀tì tẹ́ máa ṣe fún ẹ lọ ra tíkẹ́ẹ̀tì tó lọ dúró sí Arab country, ó wà ní Arab country for 12 hours kó tó wọ plane kó tó padà sí Nàìjíríà. ẹ rò pé nǹkan tó ṣe nǹkan tó dáa lẹ ṣe, ẹ rò lọ́kàn ara yín pé nǹkan tó dáa lẹ ṣe, ẹ ṣe nǹkan tó dáa o. ẹ ṣe nǹkan tó dáa o. mo ti mọ̀ wípé nǹkan kan ń bọ̀ òun ló happen tó dẹ̀ jẹ́ pé mo rọra yẹ̀bà fún yín. òun ló torí ẹ̀ tẹ́ ẹ̀ jẹ́ pé ẹ̀ wá ń sọ fún èmi ẹ̀ ń sọ fún mi pé èmi àti Ògúnjìrìn àní kìíní kan tó dáa nílùú yìí, good reputation àní nílùú yìí. ṣé ìwọ ní nílùú yìí ṣá? ìwọ ẹni játi ìwọ ní good reputation ṣá? ẹnu tó fi sọ sẹ mo ti fi ń sọ ẹnu tó bá jẹ́ pé o sọ gbogbo àgbààgbà pé àwọn àgbààgbà sọ pé òun ò fẹ́ kí àwa ká wá bẹ̀, àwọn àgbààgbà yìí ti ń pè pé ńgbà ọ̀nà ṣe mí tì nìyẹn. so ìwọ rorò tó sọ̀rọ̀ yẹn idiot nìyẹn, you are very idiot láti sọ ọdún kan bẹ́ẹ̀ fún mi. àwọn pé bàbá ni mo jẹ́ fún ẹ níjọ ìṣá, wọ́n pé bàbá ni mo jẹ́ fún ẹ nínú ìjọ yìí. respect me now, just respect me. if you are respect me, you see the glory from God. tó bá respect mi sẹ ẹ̀rí ìlọsíwájú inú dùn. ṣé ẹ rò wípé bóyá pé bó ṣe rí mi tí mò ń ṣe bí ọmọdé àbí tó mọ̀ ṣe bí kíní o rò pé ọmọdé ni mí àbí o rò wípé bóyá nǹkan tí mò ń ṣe mi ò mọ̀. so ẹ lè torí ọ̀rọ̀ yẹn láì jẹ́ pé kókò sọ̀rọ̀ sí mi anyhow àbí ká ẹ sọ̀rọ̀ sí mi àbí ká ẹ bú mi àbí ká ẹ ṣe kíní kan àbí ká ẹ sọ ẹni tó máa sọ fún ló but èyí tó sọ sí èmi yẹn kò dé lọ free, you can't go to court free.
ò tó bẹ́ẹ̀ kì í ṣe mi. kọ́tù free yẹn ò lè lọ because mi ò ní gbà fún yín court free you can't go court free. orí tó ṣe fún bàbá oníbàbá tó bọ́ síta tó gbé báìbù dání níjọ́ yẹn tó ń sunkún tó sọ wípé kó bọ́ ta bàbá oníbàbá bàbá 6 number 6 for Celestial worldwide oní kó bọ́ ta kó apology public. bàbá yìí ó ti ṣe ó ṣẹnu Celestial yìí o mo ti mọ̀ pẹ̀lẹ́ṣẹ̀ nìyí Olúwa kò lè dáríjì ẹ o òótọ́ nìyẹn number 6 for Celestial worldwide ó sọ pé kó bọ́ta public kó tọrọ dà ègún ńlá ni o bí ẹnikẹ́ni ò bá sọ fún ẹ kẹ́ mọ̀ wípé ègún ńlá ni number 6 so òde sọ fún pásọ náà pàápàá kó ṣe bẹ́ẹ̀ náà because nígbà tó ti sọ ọdún kan bẹ́ẹ̀ yẹn fún number 6 pé kó bọ́ta gbangba kó wá apologize fún nǹkan tó mọ̀ pé ó ṣe. Adeboale, you are a dangerous man wey I never go across for my life. Òtọ́ ni mo sọ fún yín, you are a very dangerous man. Ẹ sọ fún bàbá yẹn, ó dẹ̀ mọ̀ pé lórí irọ́ ni, ó dẹ̀ ní kó bọ́ta kó wá búra. Ó ga o. Ẹ ṣe eléyìí àmọ́ ẹ lè ṣe free ẹ̀. Èmi náà pàápàá bó ṣe mọ̀ ṣẹ́rí àìní respect ni because àwọn tó dẹ̀ jẹ́ wípé ojú window náà gba wọnú Celestial kó gba ọ̀nà ń ò ṣe yàsímọ́ tó pé fún yàsímímọ́ ẹ̀ ò pé tí yàsímọ́ ẹ̀ bá pé tó bá rí irú àgbà báyìí tó bá máa bá wa sọ̀rọ̀ ògbòrò kúnlẹ̀ mi ò lè dúró kí n bá ẹni tó jẹ́ senior fún mi kí n bá sọ̀rọ̀ I can't ever do that. a máa fi Celestial nǹkan tó wà ní Celestial a máa jẹ́ kí gbogbo yín mọ̀ ẹ̀yin èèyàn tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ ara yín tẹ̀ ń ṣe lẹ́yìn tẹ́ bá ṣiṣẹ́ ara tán tí ó bá tún di ẹ̀yin òkè kéékèèké tí ẹ gbọ́ ti bàbá ẹ̀yin òmù kéékèèké tí ẹ gbọ́ ti bàbá òun gbowó báwo ló ṣe pé àwọn ọmọ lẹ́fì wo ó máa há sí ọ̀nà funfun ẹ̀ olè ló máa ń fa ìdún kan bẹ́ẹ̀ yẹn nípa tó mọ̀ wípé o ò gba iṣẹ́ Olúwa correctly o ò gba iṣẹ́ Olúwa bó ṣe máa ń gba iṣẹ́ Olúwa òun wá ń pín owó ìwọ náà ń gbànú ẹ̀ you are a thief you are thief. Bí o bá jẹ́ bẹ́ẹ̀ báwo ló ti fẹ́ fún ní irú owó bẹ́ẹ̀ báwo ló ti fẹ́ fún ní irú owó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ló ń ṣe tó dẹ̀ jẹ́ pé ẹ mọ̀ pé kò dáa ò ń gbé àgbààgbà wọn yẹn gbogbo àgbààgbà tó support ẹ yẹn ẹ jẹ́ kí gbogbo nǹkan lọ jókòó kí gbogbo yín pátápátá kẹ́ jókòó kẹ́ ẹ dù kẹ́ ẹ sọ̀rọ̀ bó ṣe church yẹn bó ṣe máa ní lọ síwájú gbogbo àgbààgbà ni mo sọ o gbogbo àgbààgbà pátápátá mi ò wà ní fashion kan mi ò wà ní fashion kejì o never bó ṣe jọ yẹn máa ní lọ síwájú is my problem. Hello. Okay, ẹjọ ẹ fi mi sílẹ̀ jọ please mi ò ní time gbogbo yín mẹ́.
so nǹkan tí mo sọ fún yín ó wà very very important, ó wà very very important. Tí ẹ bá ń gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn n tó ń gba kò dáa. Mo rántí níjọ́ tí a ṣe kórè báwo ló ń porúkọ kìíní ìkórè tí a ṣe kọjá yìí tó ń yọ owó mi ò pín ọ̀ràn tí iye tí Adébọ̀wálé mú wá fún mi pàápàá báyìí bóyá èlò ló mú wá bóyá $100 àbí kìíní kan mo ní ṣé ìyẹn èmi náà ó ní bẹ́ẹ̀ ni bó ṣe pín ìwọ náà pinnu ẹ̀ náà Adébọ̀wálé ó pinnu ẹ̀ àbí ẹ̀ pinnu owó yẹn kọ́dà pé ó jẹ́ òjíṣẹ́ Olúwa lọ ń gbé blue wọ̀ tó sọ pé ó jẹ́ òjíṣẹ́ Olúwa you are ó ṣe òjíṣẹ́ Olúwa. Tó bá mọ̀ wípé Adébọ̀wálé mọ̀ báyìí sọ̀rọ̀ nísìnyí mo fẹ́ kó gbọ́ dáadáa. Tó bá mọ̀ wípé ó fẹ́ jẹ́ òjíṣẹ́ Olúwa go home and go and meet lọ follow procedure, go and follow procedure tó bá fẹ́ jẹ́ òjíṣẹ́ Olúwa. Follow procedure. Ta ló fún ẹ ní òjíṣẹ́ Olúwa? Ń bò ló kọ lẹ́tà sí? Ta ló gba lẹ́tà yín? Tí o máa dákẹ́ tó máa bà nǹkan jẹ́. Mo ti sọ lẹ́ẹ̀kan sí gbogbo yẹn àgbààgbà gbogbo everybody pátápátá kí gbogbo jókòó báwo ló ń jẹ́ pé ọmọlọ́dún àbí báwo ló ń jẹ́ pé àti ẹni Akíngbadé àbí ta ló tún wà ń bẹ̀ Dakosa àti tàbí tún nìyẹn náà gbogbo yín báwo ló jẹ́ pé orúkọ wọn àtobìnrin àtọkùnrin kí gbogbo ìjọ jókòó kẹ́ ẹ wo problem tẹ̀ níbẹ̀ yẹn but èmi ìgbà tí mo jókòó lẹ́yìn tí mo wo gbogbo ẹ̀ tí mo gbàdúrà sí problem metro Adébọ̀wálé ní problem metro you don't have any problem. Mo rántí níjọ́ tí bàbá wa kò ní kí bàbá kó máa bọ̀ kó wá wo gbogbo ohun kan tó lè jẹ́ pé chọ́ọ̀chì yẹn kọ́ wò kínní ńgbà tá a dé gbé kọ́kọ́rọ́ ó ṣílẹ̀kùn bàbá ẹ̀ lọ sókè ó níbi tí chọ́ọ̀chì máa wà rè níbi tẹ́ ẹ ti lọ gbé sólà sí ibi tẹ́ ẹ ti lọ gbé sólà sí ibẹ̀ lẹ fẹ́ kó chọ́ọ̀chì lọ onísàlẹ̀ máa jẹ́ bí họ́ọ̀lù a máa gba owó ńsìn a máa túnṣe a máa gbàbẹ́ a máa túnṣe chọ́ọ̀chì wa jẹ́ chọ́ọ̀chì ẹ ló ń parọ́ wípé ìwọ ló náwó sí chọ́ọ̀chì onírọ́ òṣì ṣé ìwọ lówó láti ná sí chọ́ọ̀chì ni ìwọ tó kì í dáwó tó bá dáwó tó bá yá tó bá máa ṣe kínní ẹ̀dúgba tiẹ̀ náà ẹgbàdún ẹ̀ nítorí pé ó jẹ́ òjíṣẹ́ ẹni tó jẹ́ òjíṣẹ́ Olúwa gangan tó gba iṣẹ́ Olúwa tó wà bẹ́ẹ̀ kí fún lówó náà ṣé ẹ̀ fún aráṣà ṣáìn ẹ̀ ń fún lówó ni aráṣà ṣáìn tẹ̀ ń fún lówó àwọn èdè máa ń lọ every time àti àárọ̀ àti ọ̀sán òun ló máa tún gbogbo pẹpẹ ṣe òun ló máa ṣe everything tó bá ṣe gbogbo ẹ̀ tán kí fún ní kọ́bọ̀ náà àbí ẹ̀ ń fún lówó ẹ̀yọkan nìyẹn náà nígbà tí bàbá dé bí bàbá sọ pé pẹpẹ yẹn òun máa tún pẹpẹ yẹn tẹ́ ẹ̀ fún láàyè kó ṣe ẹ̀ fún láàyè kí bàbá yẹn kó tún pẹpẹ yẹn tẹ́ tó bá fún láàyè kó tún pẹpẹ yẹn tẹ́ ni ó ṣeé ṣe kó rẹ̀ jẹ́ pé èṣù yìí tó sá sínú abẹ́ pẹpẹ ó máa kúrò èṣù yìí tó sá sí abẹ́ pẹpẹ ó máa kúrò gbà wípé kí bàbá yẹn kó tẹ́ pẹpẹ yẹn kó tún pẹpẹ yẹn tẹ́ kó tó kúrò ẹ máa ṣe ọ̀rẹ́ pẹ̀lú èèyàn àmọ́ ohun tó wà nínú ọkàn yìí ò dáa ohun tó wà lọ́kàn yìí ò dáa tó bá jẹ́ pé ohun tó bá wà lọ́kàn yìí bá dáa ni nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ báyìí nígbà tó rẹ̀ jẹ́ wípé tí bàbá dé àwa ti pé wá bàbá wà nítra má pẹ̀ síbí Adébọ̀wálé láìka amẹ́bọ̀ gan amẹ́bọ̀ regina amẹ́bọ̀ ni ó ti ń dún korokorokoro a máa ṣe kìnnìún bẹ́ẹ̀ ló máa kúnlẹ̀ ṣóṣóṣóṣó bàbá báyìí la ṣe bàbá báyìí la ṣe ó mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò dáa ó máa ń ba nǹkan jẹ́ ni ìyàwó tó wà nílé ọkọ tó máa ń sunkún rojọ́ alábùkù onírọ́ ni òótọ́ ni mo sọ fún yẹn ó dẹ̀ mọ̀ wípé nǹkan tó ń ṣe ó mọ̀ wípé kìíní yẹn ò tọ̀nà
ó dẹ̀ mọ̀ pé kíní yẹn ò dáa ó dẹ̀ ń ṣe kí lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ fún. ìkìlọ̀ ni mo ń kìlọ̀ fún ẹ lónìí wọ́n fún ẹ ní ìkìlọ̀ ni ẹ make sure kó dẹ̀ jẹ́ wípé ohun kan tó ń ṣe ẹ make sure kí kíní yẹn báyìí kó má ṣe kíní kó má tún happen mọ́ because mo fẹ́ fa ẹsẹ̀ gidi mo fẹ́ fa ẹsẹ̀ lọ sí gbogbo àárín àwọn mídíà tẹ́lẹ̀ ni mo fẹ́ fa ẹ lọ sí gbogbo àárín àwọn mídíà tẹ́lẹ̀ ni n tó hùn mi tí mo fẹ́ ṣe fún ẹ nìyẹn mo fẹ́ fa ẹsẹ̀ dé láàárín gbogbo àwọn mídíà kó máa fa ẹ lọ́tún lọ́sì bó ṣe ń blọ́ọ̀gì ẹ̀ ń bínú máa blọ́ọ̀gì ẹ lọ́hùn kó má mọ̀ wípé lóòótọ́ kìíní general náà ń ṣe fún ẹ. ìwà tó ń hù kì í ṣe ìwà tó dáa kì í ṣe ìwà bí ọmọlúwàbí bí èèyàn kankan ò bá lè sọ fún ẹ wo ẹ̀jẹ̀ ń sọ fún ẹ. bí ẹnikẹ́ni bá kọ̀kọ̀ kúkọ̀ sórí péjì mi kú máa pa ẹ́ ni o má kọ̀kọ̀ kúkọ̀ sórí péjì mi ẹ̀kọ́ nǹkan tó dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tá a sọ̀rọ̀ lé lórí ẹ̀kọ́ bẹ́ẹ̀ àmọ́ tó bá kọ̀kọ̀ kúkọ̀ tó rò pé nǹkan tó ń kọ yìí o àbí kìnnì kan ló ń kọ kú máa pa ẹ́ ni ọdún ti parí tán ẹ máa ríran wò. náà ohun tí mò ń sọ fún yín ni wípé ẹ make sure ẹ Adébọ̀wálé àbí Fáyọ̀sí Adébọ̀wálé báwo ló jẹ́ ń pè náà mo fún ní bàbá yìí ní mo fún ní respect tẹ́lẹ̀ mi ò lè rí pẹ̀lú bàbá mo ṣe mistake pẹ̀lú bàbá àbí o mọ̀ bẹ́ẹ̀ bí n bá rí ẹ báyìí màá rí pé bóyá èèyàn gidi ni tí mi ò dẹ̀ mọ̀ wípé rí bó ṣe rí nìyẹn inú orí kọ́kọ́rọ́ bàbá yìí ẹ máa dúpẹ́ o tó o dé láyọ̀ tó o tún padà láyọ̀ kó jẹ́ pé ọ̀sẹ̀ kan lò lọ́nà pàápàá tó fi wọ pléènì padà lọ ẹ jẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dẹ̀ jẹ́ pé n ò fún ẹ ní nǹkan míì o rí bó ṣe gbógun tiẹ̀ ó ní kẹ́ dúró síta gbangba kó búra o lè búra fóun nìkan o lè bẹ òun nìkan ìgbọ̀rọ̀bọ̀ta gbangba ni Adébọ̀wálé n tó gbà yín sí náà ó dà ohun tó gbà nísìnyí ó dáa ẹni tó bẹ̀rẹ̀ tó wò dí àgbà ẹlòmíì wà lẹ́yìn tó wò díẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ tó wò dí àgbà ẹlòmíì wà lẹ́yìn tó wò dí tiẹ̀ nígbà tó ti sọ fún bàbá oní bàbá àgbàlagbà 80 years old pé kó bọ́ta kó gbé bible kó apologize dáadé kí ló yẹ ṣe tó ṣe kí ni ẹ̀ṣẹ̀ tó ṣe yìí gangan náà ṣé òde wàá rojọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn ṣé òde wàá rojọ́ yẹn fún mi tó bá rojọ́ yẹn fún mi ó ṣeéṣe bàbá rò pápá máa blọ́ọ̀gì ẹ̀ mo fẹ́ kó àròjọ́ yẹn fún ẹ jẹ́ ọjọ́ n tó ṣe fún ẹ gangan àti n tó ṣe tó ní kó bọ́ta gbangba kó gbé báìbù kó apologize fún òun níta gbangba Adébọ̀wálé you have a big problem. You have a big problem. Gbogbo àwọn prophet tó wà ní church yẹn. Gbogbo àwọn prophet pátápátá àti oníbodè ni àti báwo ni ṣe porúkọ ẹ̀ gbogbo pátápátá make sure kó lọ dọ̀bálẹ̀ fún wọn kó sọ pé ẹjọ́ ẹ gbà mí kí máa ṣẹ̀sìn bí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbọ́n ẹ̀ dànù because o ṣe èèyàn tó lè léyìí tí wọ́n lè rí kó sọ pé kó jẹ́ ọmọjọ́ níbì kan ẹ wúlò náà àti wòlíì oníbodè àti àwọn mother celestia àti gbogbo ọjọ́ káàkiri tó wà ní chọ́ọ̀chì yẹn ẹ dọ̀bálẹ̀ fún wọn wípé lóòótọ́ mo ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ nìyẹn kí Ọlọ́run kó lè dáríjì ẹ nítorí pé nígbà tó ti sọ fún nọ́mbà 6 kó búra kó sọ wípé àbí kó sọ pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kó bọ́ta gbangba kó wá tọrọ apology fún yín yẹn ṣé wọn pé bàbá yẹn ṣe fún yín ègún ló gbélé ẹ lórí tí ò bá mọ̀ òótọ́ ni mo sọ fún ẹ Ọlọ́run ègún ló gbélé ẹ lórí yẹn pé kó wá ṣe apology yẹn bàbá yàn máa ṣe apology fún yàn ni bàbá ẹ lè ṣe ọmọ ló máa ṣe apology fún oníkó bọ́ta gbangba àwọn ọmọ metro
mo kúkú mọ̀ wọ́n á bá ẹ wọ o parọ́ títí tó parọ́ fún báwo ni yẹ porúkọ ẹ̀ náà o parọ́ fún àwọn àgbààgbà tẹ́jọ máa ń ṣe mí tí ẹ parọ́ fún wọn ẹ sọ fún nígbà tó lè jẹ́ pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní bèrè lọ́wọ́ ẹ ta ló kọ lẹ́tà tó kọ ránṣẹ́ sọ́hùn ta ló kọ lẹ́tà tó kọ ránṣẹ́ sọ́hùn ẹ̀ ń sọ wípé ẹ kọ́kọ́ jẹ́wọ́ lẹ́kẹ́ tó wá jẹ́wọ́ wípé ìwọ ló kọ òun pé inú bí gbogbo àwọn rabi yẹn inú bí wọn àbí ẹ mọ̀ pé inú bí wọn ẹ wá gbé lẹ́tà yẹn ẹ fi gba back door why you no send a letter to the office to the pastor why you no send a letter there you suppose to send a letter to the pastor office straight let the secretary for the pastor let him have the letter o sá fẹ́ dìgbésí bàbá yẹn o fẹ́ sọ̀rọ̀ sí o sọ̀rọ̀ sí títí tí ó kúrò ń bí iná pàápàá ẹ̀ sì ń sọ̀rọ̀ sí Adébọ̀wálé kò sí dáríjì fún ẹ òótọ́ ni mo sọ fún yín kò sí dáríjì fún ẹ o òótọ́ ni mo sọ fún ẹ ní èdè kò sí dáríjì fún ẹ ẹ lọ bá àwọn ènìyàn wọ pléènì kó padà lọ lé kó lọ bá wọn kó sọ pé wò ó ẹjọ́ torí tọlọ́run àṣìṣe ni bó bá jẹ́ pé èèyàn kan ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé kó ṣe bẹ́ẹ̀ ó jẹ́ kó sọ bẹ́ẹ̀ náà ó sọ pé o wà nítra oníṣọ́ọ̀ṣì wà nítra but o wà nítra now you are no nítra o mọ place where you are belong to treasurer àbí ẹ mọ̀ pé treasurer nìyẹn náà mo rántí nígbà tí bàbá lẹ́mẹ̀rẹ̀ wà láyé wọ́n gbé chẹ́ẹ̀kì kan wá fún tán dá chẹ́ẹ̀kì yẹn padà ṣé o mọ̀ pé ìwọ ló sáìn chẹ́ẹ̀kì yẹn ó wà pẹ̀lú èèyàn báyìí inú ẹ̀ ò dáa inú ẹ̀ ó ti bú jù ó ti korò jù ó jẹ́ èèyàn tó lè jẹ́ pé bóyá kéèyàn máa rí kó sọ pé èèyàn nìyẹn ọlọ́run tọ́ nìyẹn you are no be woman being ó ṣe woman being àtọ̀ nígbà tí ọmọ pé ìgbà tí mo kọ́kọ́ pè ẹ́ ní ẹ̀mẹ́ta mo pè ẹ́ lẹ́ẹ̀mẹ́ta nígbà tí mo kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí mo pè ẹ́ lẹ́ẹ̀mẹ́ta mo ní tó bá jẹ́ bàá rẹ̀ gbé fóònù o ọ̀rọ̀ yìí kò ní bọ́ta ó gbé fóònù náà ó ṣàkọsí mi rí ẹ bàjẹ́ ó ṣàkọsí èmi ó ṣàkọsí mo pè ẹ́ lẹ́ẹ̀mẹ́ta ẹni tó bá ní phone call tèmi ó dàbí gold ni ẹni tó bá ní phone call tèmi ó dàbí gold ni mo pè ẹ́ lẹ́ẹ̀mẹ́ta tó bá jẹ́ pé ó gbé fóònù ẹ̀mẹ́ta tí mo pè ẹ́ báyìí ọ̀rọ̀ yìí wo a máa yanjú ẹ̀ láàrin ara wa nígbà tó fẹ́ dà nǹkan rú wá pè mí wípé kémi wá lọ ka lẹ́tà níjọ́ tí mo kọ́kọ́ ṣó tí mo ṣe ní àkọ́kọ́ mo jókòó tí mo ń sunkún ni mo ní bàbá yóò tì mí sí tìkútì mo sunkún ni ní ọjọ́ mo sunkún ni mo ní ó gbé lẹ́tà wá bá mi pé kémi lọ kà á ó dẹ̀ mọ nǹkan tó ti kúùkù lẹ́yìn kú planner ó mọ nǹkan tó kúùkù lẹ́yìn ó wá padà wá gbé lẹ́tà wá bá mi mò ń sùn lóru Saturday lóru mọ́jú Sunday ó wá pè mí pé èmi ni kí n wá ka lẹ́tà yẹn kúkú planner èmi náà mo múra lóòótọ́ pé èèyàn gidi ló ń bá mi sọ̀rọ̀ jẹ́ kí n lọ síbẹ̀ kí n lọ ka lẹ́tà yìí àbùkù oníyọ̀rọ̀ náà kàn mí jọ yẹn lọ́hùn àbùkù oníyọ̀rọ̀ náà kàn mí jọ yẹn lọ́hùn nkùkù adéókè bó ṣe ohun olúwa ló ń ṣògo bó ṣe ohun olúwa ló ń ṣọlá kò sẹ́ni tó lè bí léèrè bó ṣe ohun olúwa ló ń ṣoko ìwọ gangan fúnra yín òun ló máa sọ nígbà tó o jẹ́ treasurer o ò dẹ̀ jẹ́ kinní kan o ò jẹ́ gbá kan tó bá máa kọ chẹ́ẹ̀kì fún èèyàn kan ìwọ ló máa dúró iye báyìí nìkan kọ fún ẹ̀kọ́ iye báyìí kò sówó bọ̀ ìwọ ń lówó tó ń ná wọ́n ti máa ọ́dìtì yín ọlọ́run gbà bẹ́ẹ̀ wọ́n ti máa ọ́dìtì yín wọ́n ti máa pe RS fún yín wọ́n ti máa pe RS wọ́n á pè fún yín mo ka lẹ́tà tán báyìí
mo níjọ́ tí mo ṣe show báyìí mo bẹ̀rẹ̀ sí sunkún ni níjọ́ tí mo kọ́kọ́ pè ẹ́ ní àkọ́kọ́ lẹ́ẹ̀mẹ́ta tó wá jẹ́ pé ò bá gbé fóònù ni ọ̀rọ̀ yìí kò ní déta gbangba báyìí but mo pè lẹ́ẹ̀mẹ́ta ó ṣàkọ sí mi pé ò ní gbé fóònù mi orí ẹ̀ bàjẹ́ bọ́dún tó bá máa rán mi níṣẹ́kíṣẹ́ tó máa sọ pé kí n lọ ka lẹ́tà ẹ mọ̀ bó ṣe máa pè nọ́mbà mi láti sọ pé kí n wá kà tó bá tún pè nọ́mbà mi lẹ́ẹ̀kan sí ẹ rí nǹkan tí màá ṣe fún ẹ no call me no more delete my number. Delete my number mi ò fẹ́ rí nọ́mbà mi ní ọwọ́ ẹ mọ́ block me block my number block it. nígbà tó o ṣe bẹ́ẹ̀ tí mo pè é tó gbé fóònù tí mo á gbọ́ ọ̀rọ̀ yẹn mo tó á gbọ́ bí n báyìí ni mo á ní òkè ó dà ẹ jẹ́ kí n send message sí ẹ send message sí ẹ mo á dìídì send message yẹn fúnra rẹ̀ o send voice message sí ẹ nígbà tó gbọ́ o mọ̀ pé òkè o bàbá ẹ ti yarí nìyẹn o wá bẹ̀rẹ̀ sí pè mí o wá rò pé màá gbé fóònù ẹ idiot mi ò lè gbé fóònù ẹ I can't ever pick your call. Kó jẹ́ pé ojú ẹni mò ń sùn ní ṣẹ́ ojú kí n ṣubú. Kó jẹ́ pé orí ẹni mò ń sùn ṣẹ́ ojú ẹ báyìí jẹ́ kí n ṣubú ó pè mí. Ṣé màá torí pé mo fẹ́ jẹ ẹran kí n máa pè màálù ní bọ̀dá ni? Kí ló máa fa nonsense? Kí ló fẹ́ fa nonsense? Èèyàn ti ra mọ́tò fún mi ríra brand new ni o Mercedes brand new ẹ wá díẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn brand new one náà rà fún mi mi ò tí ì dàgbà báyìí pàápàá brand new one náà rà fún mi 230e padded nígbà yẹn lọ́hùn nǹkan tí mò ń sọ kì í ṣe nǹkan kékeré o ọlọ́run tó mọ̀ sọ nígbà mọ́tò méjì ni mò ń lò ẹ rò pé ìyá jẹ mí ní àbí bóyá pé ebi ń pa mi tí mò ń tọrọ owó kiri àbí mò ń wá nǹkan tó rẹ̀ pé ó máa fún mi kí n tó jẹun bàbá ohun tí o ṣe fún mi Adébọ̀wálé ó dùn mí gan ni ó dùn mí gan àti tó o ṣe fún Ọlánìdé ò rán mi níṣẹ́ o níwájú Jehovah mẹ́ta lọ́kan mo fi ayé mi fi búra fún yín Ọlánìdé kò rán mi níṣẹ́ o ìrẹ́ tó dẹ̀ ń sọ àwọn tó ń sọ wípé Ọlánìdé fún mi lówó torí pé kí n máa blog tó bá sọ bẹ́ẹ̀ ẹlẹ́dàá Ọlánìdé ó máa fi yà jẹ gbogbo yín kò sọ nígbà tó ń bà mí lórúkọ jẹ́ kó sọ pé kí n má sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ burúkú sí mi tó sọ pé kí n má sọ̀rọ̀ Fayos nígbà tó ń sọ̀rọ̀ sí mi tó ń bú mi òòrò dáadáa ni òòrò dáadáa kó tó máa sọ̀rọ̀ sí èmi àwa ò ní good reputation ní Amẹ́ríkà ó ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ orí ẹ bàjẹ́ ọlọ́run mo tún rò rẹ̀ lẹ́ẹ̀kan sí orí ẹ ti bàjẹ́ ọlọ́run tọ́lú mo sọ fún yín orí ẹ ti bàjẹ́ ó bàjẹ́ gan ó fọ́ yányàn èmi àtògúnjì ní good reputation ní Amẹ́ríkà ó tẹnu ẹ jáde pé òun ò fẹ́ àgbà ìjọ yẹn kò fẹ́ kí àwa wá sí metro nítorí pé bàbá ẹ̀ ló kọ́ metro owó mi wà ń bẹ̀ o owó mi ó wà ní chọ́ọ̀chì yẹn tí n bá wá bẹ̀ mo dáadáa mẹ́wàá mo dẹ̀ ń dáwó gbá gbogbo ẹ̀ ni mo ń dá síbẹ̀ so tó bá sọ wípé ń ṣe ni mi ò tó bẹ́ẹ̀ tó máa o fẹ́ claim church gbé ìwọ ló ṣe irọ́ òṣì tó ń pa tó sọ pé ó máa gbé church ta nìyẹn ta ló fẹ́ gbé church ta ta ni ebi ń pa tó fẹ́ gbé church ta ìwọ góńgó fúnra ẹ̀ ló fẹ́ ta church tí o bá mọ̀ ẹ ti gbowó lórí ẹ̀ tẹ́lẹ̀ ni ẹ gbowó lórí church yẹn náà owó tẹ́ gbà lórí church yẹn kí lẹ fi ṣe ẹ ti ń plan láti gbà míì o lè ní ìwọ má nìyí. ẹ ṣe ẹ̀yin tó rẹ̀ jẹ́ pé ẹ jẹ́ tèmi tẹ́ẹ̀dẹ̀ ń gbọ́ mi dáadáa ẹ máa ṣe ń gan o ẹ kú àdúró tì o ẹ̀dẹ̀ kú bó ṣe ẹ wá tẹ́ ẹ ṣíà ẹ mo dúpẹ́ o ẹ ṣíà fún mi èèyàn 22 people àbí àwọn mẹ́rin lẹ ṣíà fún ẹ ṣíà gan lónìí ẹ ṣe ń gan o
because nǹkan tó ṣe yẹn ó jẹ́ nǹkan tó dùn mí gan, ó jẹ́ nǹkan tó dùn mí gan ni, ó dùn mí wọnú ọkàn mi. Mi ò lè gbàdúrà kí ìjọ kankan kó bàjẹ́, mi ò lè gbàdúrà kí chọ́ọ̀chì kan kó túká. Tí ẹ bá kúrò pápá láti lọ rí bàbá mi, tí ẹ bá fẹ́ lọ rí bàbá mi pásítọ̀, ẹ tún lọ parọ́ fún mi lọ́hùn, ẹ lọ sọ̀rọ̀ mi sáà ìdámbẹ̀, ẹ lọ sọ̀rọ̀ mi sáà ìdámbẹ̀. Ẹlẹ́dàá mi tó pè mí, ẹlẹ́dàá mi tó sọ níjọ́ tí mo wá sí ayé, ẹlẹ́dàá mi tó mọ ìgbà tó dẹ̀ jẹ́ pé mò ń sùn tí mò ń jí, ẹlẹ́dàá mi tó dẹ̀ jẹ́ pé ìyá kan ló bí mi tó dà jẹ́ lé mi lórí tẹ́ lọ fi bà orúkọ mi jẹ́. Ọlọ́run mi á bà í lórúkọ jẹ́ dẹ́ anywhere. Gbogbo ọ̀nà kọ́nà tẹ́ ẹ bá gbà, ọ̀nà yín máa dí ni, ó máa dí tí ò ní sí láéláé. Ẹ ń bà mí lórúkọ jẹ́, ẹ ń sọ̀rọ̀ mi sáìdá. Kí ni mo ń ṣe? Mo bá yà oníyàwó sùn ni, mo jí owó anybody ni, àbí mo wá jí ilé ẹ wípé òkè ilé tó ra ò jẹ́ kí n wá sunú ẹ̀. Ẹlẹ́dàá mi á fi yà jẹ everybody. Gbogbo ẹnikẹ́ni tí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹnu ẹ̀ jáde tó ń bà mí jẹ́, àbí tó ń sọ̀rọ̀ mi sáìdá, tó rò wípé òun máa débi kan tó máa jẹ́ ènìyàn, ò ní jẹ́ ènìyàn, ọmọ ò ní jẹ́ ènìyàn, ìwọ náà ò dẹ̀ ní jẹ́ ènìyàn, gbogbo ohun tó sọ̀rọ̀ adìẹ kò ní jẹ́ ènìyàn. Ibi tẹ́ bà mí jẹ́ létí tó gẹ́ báyìí, ẹjọ́ torí tọlọ́run ẹ fi mí sílẹ̀, ẹ jẹ́ kí n rí mú mi, ẹ jẹ́ kí n rí mú mi. Èmi àtògúnjìrìn àwa kó má dà fún ẹnikẹ́ni o. Àdẹ̀wà chọ́ọ̀chì yín tẹ́ sọ pé òkè nǹkan tẹ́ ń ṣe o, ẹ kó nǹkan tẹ́ ṣe ẹ kó fún wa. Ever sọ bẹ́ẹ̀ fún yín rí. Ever a support bàbá ni, a support ẹ̀ wípé kí chọ́ọ̀chì yẹn kó lè ní ìsinmi, kó lè tòrò. Nǹkan táwa fẹ́ nìyẹn. Àfẹ́ wípé òkè náà pé nǹkan kó bàjẹ́. Ó wá tún padà, ó wá lọ ń sọ fún àwọn ènìyàn wípé àwa ò ní good báwo lẹ jẹ́ ń pè mí ò mọ English yẹn, pé kí àgbààgbà ẹ sọ pé ká má wá bẹ̀ mọ́. Ẹ wá ọ̀nà bó ṣe máa bẹ̀bẹ̀ because ẹ̀ṣẹ̀ tó ṣe pọ̀, ẹ̀ṣẹ̀ tó ṣe ó pọ̀ bàjẹ́bàjẹ́. Hello, hello, báwo ni sista? Ìjọ kan pẹ̀lú mo pè yín nísìnyí, èèyàn kan máa pè ẹ́ nísìnyí again, tí n bá pè ṣe show mi tó ń ṣe èèyàn kan máa pè ẹ́ nísìnyí. So ṣé èèyàn kan bá wà nílé á fi kíní tí bí yẹn fi hàn, jẹ́ pé ẹ padà jọ because kó máa lọ sórí show. So lórí ọ̀rọ̀ tí mo ń sọ fún yìí, ó jẹ́ nǹkan tó lè jẹ́ pé ó bá pọ̀lọpọ̀ lòmíì ní òjijì. Àwọn míì ò dẹ̀ mọ̀ wípé nǹkan tí mo went through nìyẹn. Ẹlòmíì ò mọ̀ pé nǹkan tí mo went through nìyẹn. Àwọn míì kan máa ń wò mí wípé bàbá yìí ó dẹ̀ máa ń wá síbẹ̀, ó ń tẹ̀lé bàbá wá síbẹ̀. Kò sí ẹni tó wà ń bẹ̀ tó respect mi. Ìwọ ni kan ṣoṣo ló fẹ́ di respect mi. Ìwọ ni kan ṣoṣo ló fẹ́ di respect mi. Nítorí pé ó fẹ́ jẹ́ olùṣọ́ àgùntàn. Kò ṣeé ṣe fún ẹ. Kì í ṣe metro ó lọ kọ́ chọ́ọ̀chì o, tó bá lọ kọ́ chọ́ọ̀chì ẹ̀rì jẹ́ olùṣọ́ àgùntàn bẹ́ẹ̀. Àmọ́ ẹlòmíì pàápàá tí ò gbàṣẹ́ Olúwa á kọ́ chọ́ọ̀chì, á sọ wípé bóyá olùṣọ́ àgùntàn lòun. N tó bá wùn ló máa ṣe. Àwọn olórí ò ní sọ pé náà kó má ṣe. Ìjọ ń tẹ̀síwájú náà nìyẹn, ìjọ ń pọ̀ sí nìyẹn. Àbí o mọ̀, ìwọ náà lọ ṣe fúnra rẹ̀. Ìwọ náà ó lè lọ ṣe fúnra rẹ̀. But ẹ má bà ẹlòmíì jẹ́ kó sọ pé ìwọ náà máa gùnkè. Ò ní gùnkè. Ò ní gùnkè. Ìwà tó o ní tó o dàbí omi adágún nìyẹn. Omi adágún Adébọ̀wálé, òótọ́ ni mo sọ fún ẹ. Ohun tó ẹ ṣe tó o dàbí omi adágún nìyẹn. Ó ṣàn náà. Ó ṣàn. Tí kòrè bá dé báyìí àwọn pé òkè tí kòrè bá dé ìwọ náà máa pín owó nítorí pé òjì sí Olúwa rẹ̀. Má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Ó jẹ̀gùn mọ́yán ni o. Má ṣe bẹ́ẹ̀ mọ́ o.
o gbàṣẹ́ olúwa o aṣọ tó ń wọ̀ pàápàá bá ibòmí ilẹ̀ ti gba aṣọ yẹn o òótọ́ ni mo sọ fún yín mo sọ public kí gbogbo èèyàn kó gbọ́ nítorí pé o ta sí mi ni èmi náà máa dẹ̀ ta sí ẹ big time o ta sí mi máa dẹ̀ ta sí ẹ big time máa ta sí ẹ mo ti sọ fún ẹ mo ní máa fún ẹ ní gbàgbós máa fún ẹ ní wòtòwòtò máa fún ẹ ní wọ̀yọ̀wọ̀yọ̀ bí ò bá mọ̀ òun ni mo sọ fún ẹ yẹn lónìí mo ń retí ẹ tó bá tún sọ̀rọ̀ kan tí n bá gbọ́ àbí o sọ̀rọ̀ mi lẹ́yìn àbí èèyàn kankan sọ̀rọ̀ mi màá tún wá fún ẹ fún ọjọ́ mẹ́ta ìmí àmọ́ tí o bá sọ bẹ́ẹ̀ o tí o bá sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ni ìdákẹ́jẹ́ ẹ̀jẹ̀ nǹkan sára ìwọ ni mo fún ní gbogbo ṣó yìí Adébọ̀wálé ìwọ ni mo fún ẹ̀jẹ̀ sára bó ṣe jẹ́ nìyẹn tó bá dé ta tó bá rojọ́ mi tí n bá gbọ́ àlejò ẹ ṣé o onídúró mi ẹ ṣeun gan ni onídúró mi ẹ ṣeun púpọ̀ bó bá jẹ́ nìyàn ló dúró tí a ti máa sọ̀rọ̀ bó bá jẹ́ nìyàn ló dúró tí a ti sá lọ bó bá jẹ́ nìyàn ló dúró tí a ti máa ṣèrègùn onídúró mi ẹ ṣeun gan ni onídúró mi ẹ ṣeun púpọ̀ onídúró mi ẹ ṣeun gan ni bó bá jẹ́ nìyàn ló dúró tí a ti máa sọ̀rọ̀ bó bá jẹ́ nìyàn ló dúró tí a ti jápa bó bá jẹ́ nìyàn ló dúró tí a ti máa ṣìrègùn onídúró mi ẹ ṣeun gan ni tàlẹ́ni tá a pè lálábàárín tó ń lé àdùn sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ àríbìrèbí ń wọlé Èdùmàrè pín wa níyà tàlẹ́ni tá a pè bẹ́ẹ̀ tàlẹ́ni tá a pè lálábàárín tó ń lé àdùn sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ àríbìrèbí ń wọlé Èdùmàrè pín wa níyà ẹ ṣé ẹ̀yin tèmi àtúpàdé ní ọjọ́ ọ̀la yìí àtúpàdé lẹ́ẹ̀kan sí àmọ́ tọ́pìkì eléyìí lẹ́nìí mo ti fún ní báwo ni ó jẹ́ pé náà o lunch and no breakfast lunch and dinner this your dinner tó bá dẹ̀ máa jẹ fi black coffee sórí ẹ̀ black coffee thank you God bless you.